بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكو يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولاه فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. akira wa ní kíkí ọlá kíkí tí ó tún máa wúlò fún wa lọ́la lè kí á mọ̀ kí assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. wa alaikum salam wa rahmatulahi wa barakatuh. akíyín káàbọ̀ sí ètò yẹn tó Al-Basira yìí tó máa ń gorí afẹ́fẹ́ ní dèdè sáà tí a wà yìí. ètò náà ti bẹ̀rẹ̀ nìyẹn pẹ̀lú ìyọ̀ǹda ti Ọlọ́run. ẹ jẹ́ kí á farabalẹ̀ ká máa fọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ náà lọ. àwọn stars wa tí wọ́n fún wa ní oúnjẹ ẹ̀mí gẹ́gẹ́ bí ìṣe wọn àwọn náà ní Fadilati Sheikh Alhaji Sulaiman bun Ibrahim Abi Ibrahim ẹ̀sà òkè kọ́lá ń jẹ́ kí á rí wọn pẹ́ bismillah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah wassalatu wassalam ala ashrafil mursalin Muhammad ibn Abdullah sallallahu alaihi wasallam wa ala alihi wa ashabihi wa man salaka maslakahu wa naja manhajahu ila yawmiddin wa ba'd. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run alhamdulillah atọrọ ìkún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá anabi wa Muhammad sallallahu alaihi wasallam. ìkẹ́ Ọlọ́run kó máa bá anabi àti àwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojú pọ̀nà tí anabi wa sallallahu alaihi wasallam tó filẹ̀ tí ó fi di ọjọ́ gbẹdàl kìyàmà. gẹ́gẹ́ bí a ti ń ṣàlàyé lọ lórí àwọn ojúṣe òbí tó yẹ kó ṣe lórí ọmọ rẹ̀. ibi tá a dé òun náà ni pé kó ṣe ìṣúná ọmọ ẹ̀ kó ṣe àkíkọ̀. ẹlẹ́ẹ̀keje nínú àwọn tí ọmọ tó jẹ́ òbí tóbi gbọ́dọ̀ ṣe fún ọmọ òun náà ni pé kó gbìyànjú kó jẹ́ pé ntọ́mọ yìí ò fi bẹ̀rẹ̀ ayé rẹ̀ at-tawhid ni ìmọ̀lọ́nlọ́kan gbólóyìn ni ó fi lanu. so gbólóyìn ìlọ̀rọ̀ tí ọkọ máa sọ kì í ṣe gbólóhùn bú àbí gbólóhùn ẹbọ lọmọ òfin lanu. a gbìyànjú débi pé báwọn ọba lanu la ilaha illallah òníwó sì kí ni o òníwó fi lanu. ọ̀gọ̀rọ̀ lónìí lọ́jọ́ yìí pé níta àmọ́ fi ń lanu gbólóhùn burúkú ni. àwọn ó gbìyànjú á la àwọn ọmọ wa kò níbi aburú àwùjọ tá a wà pẹ̀lú àwọn gbọ́kúgbọ́ ìsọkúsọ tó jẹ́ yìí pé o lè kó bọ́mọ nínú ìgbésí ayé. ẹlẹ́ẹ̀kẹjọ ń bẹ ó ní tarbiyatuhu àbí ká tó lọ síbi ẹlẹ́ẹ̀kẹjọ èyí tó kàn òun náà ni ìrìdọ́hùhù kí a fún ní ọyàn ìfún ọmọ lọ́yàn. ọlọ́wọ́n ọba àlekíọ́lá tó dá wa
ọsọnù al-Qur'an al-Karim Ọlọ́run ní wal-walidatu yurdi'na awladahunna hawlayni kamilayn. Ọlọ́run ní gbogbo bímọ kátá wọ́n máa fún ọmọ wọn lọ́yàn fún odidi ọdún méjì. Liman arada an yutimma ar-rida'a, fẹ́ni tó bá fẹ́ pé fífúnni lọ́yàn ẹni tó bá fẹ́ pé ọdún méjì ni, kì í sọ̀rọ̀ èèyàn kọjọ́ ọdún méjì. Ọlọ́run sọ pé fẹ́ni tó bá fẹ́ pé fúnni lọ́yàn. So ìfún ọmọ lọ́yàn ojúṣe òbí ni tó gbọ́dọ̀ sí fọ́mọ, ẹni tó sì lójúṣe òun lóbìnrin níbẹ̀. Bàbá ní tó ní ni pé ẹni tí ń fún ọmọ lọ́yàn ìsìláàmù ní ó gbọ́dọ̀ máa tọ́jú rẹ̀, yóò sì máa raṣọ sí lọ́rùn látara àtọ́jú ọmọ tí ń tọ́jú ọmọ. Lónìí ọ̀gọ̀rọ̀ òbí oní ń complain, kódà tí wọ́n bá dé òde alálàáfà wọ́n máa fowó lẹ̀ ní àfà sẹ́rí 50 naira 10 naira bẹ́ẹ̀. So ọmọ yín orí rẹ̀ kú díẹ̀, kọ́lọ́mbó ń sí yé ọmọ rẹ̀ wo lórí rẹ̀ kú. Àwọn àbẹ́ lọ́wọ́ bí pé ǹjẹ́ ó fún lọ́yàn dáadáa. So láyé ìjọ́un àwọn àgbàlagbà tàná wọ́n farabalẹ̀ múyàn láyé àyà wọn, ọwọ́ ajé wọn ní retentive memory. Tọ́mọ bá lè farabalẹ̀ múyàn dáadáa yóò jẹ́ kí brain rẹ̀ ṣáàpù. Kódà àwọn ọ̀jọ̀gbọ́n jẹ́ kó yá pé for the first 6 months àkọ́kọ́ tóbi bá lè ṣe wàhálà tó fọmọ lọ́yàn tí ò fi nǹkan kan là, ọmọ yẹn orí rẹ̀ máa ṣáàpù gan. Ẹ wo àwọn bàbá wa tí wọ́n ti lọ, ẹ wo àwọn àgbàlagbà jọ̀hún, ẹ wo làákàyè tí ń bẹ lórí wọn, ẹ wo bí wọ́n ṣe gbàgbé nǹkan. Ẹ wá wo tìsín tóbi mi bá mú ọmọ dé school pé ìyá alágbájá ọmọ yín ìgbólẹ́bí ké ẹ jẹ́ ń lọ wò ń lé náà. Kò tí ì bímọ ju mẹ́ta lọ o, kò mọ déètì tó bímọ. Àwọn àgbàlagbà tàná wọ́n mọ déètì ọmọ wọn, wọ́n mọ tọmọ ọmọ, wọ́n mọ tọmọ ọmọ wọn. Àwọn ni wọ́n mọ bá parí ìjà yìí pé ọkàn gani oyún rẹ̀ wọ́n gbé lọ bí kíní kan rẹ̀ ni. So kí ló fà á? Inú tata gbọ́ ni pé àwọn àgbàlagbà tàná tí wọ́n bá tó mú yàn tán wọ́n á tún máa tatáyà lọ. So àwọn abiyamọ tàná wọ́n ráàyè fọmọ, tòní ọ̀rọ̀ àyè fọmọ wá jẹ́ ká kúrí ọmọ pọ̀. So yóò àlọ́ máa jàjà tí ọ̀nà ẹ̀sẹ̀ school so kọ̀pù iṣẹ́ bẹ́ẹ̀ ṣe gbá àti pé ọmọ yìí tá a bá wò kò ṣe dáadáa. Rárá, ìwọ náà fún ọmọ lọ́yàn dáadáa. Ibi ìfún ọmọ lọ́yàn sẹ́rí tọ́lọ́run bá gbé wá lófin tá a bá ti tẹ̀lé tó bẹ́ẹ̀ láṣẹrò orí ń bẹ̀tì. So ọba tó dá wa ó ní ká fún ọmọ lọ́yàn dáadáa. So ojúṣe òbí ni lélẹ̀. Gbogbo táwọn UNICEF wa ń pariwo káàkiri àwọn tí wàá rí báyìí kí wọ́n fún ọmọ lọ́yàn ti gbá ẹ̀sà gbogbo eléyìí pátá inú Islam ló wulẹ̀ wà. Káwọn ò tó láwọn discover àbí wọ́n tó láwọn ṣe gbá àwa ti ní lẹ́tẹ̀lẹ́ ní tó ti lé ní 1140 kìnnìkan years. So 1442 la wà yìí, ó ti wà nílẹ̀ ti pẹ́, ó ti wà nílẹ̀ ti pẹ́ nínú Quran al-Karim. So ìyẹn ni a fi mọ̀ pé ìwọ òbí o ní kó ṣe kí ni o kọ́ fún wọn lọ́yàn. Èyí tó kàn bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹjọ òun náà ni pé ta'limuhu al-Qur'an àbí ẹ jẹ́ ká lọ síbi pé tadribuhu ala salah. A gbọ́dọ̀ máa fi ìran kọ́ ọmọ wa. Ó ti lanu sọ̀rọ̀. Àwa máa ṣe tadribu ala salah. Tá bá ti ń lọ a máa fà lọ́wọ́. Òun yóò ti mọ̀ pé n tó ń bá wa lórí rẹ̀ ìlò náà ó ṣe. Yorùbá ní àti kékeré òní múmìnì tí ń kọ́ ọmọ rẹ̀ ní aṣọ. Aṣọ náà ní kí Allahu Akbar alhamdulillahi rabbil alamin. So náà ti máa mọ̀. So a kọ́ àwọn ọmọ wa. Ànábì ní allimu awladakumus salah idha balagu sab'a. Táwọn yẹn bá ti pé ọmọ ọdún 7 ẹ máa kọ́ wọn níbò ni wọ́n ṣe é kírun. Àmọ́ ẹ gbọ́dọ̀ tí lù wọ́n tí ó bá lọ mọ́sálásí abẹ́múdé mọ́sìkì eré ilẹ̀ ó ti sá lọ. So ẹ má ti lù. Ṣùgbọ́n tó bá pé ọmọ ọdún 10 tí ó fẹ́ kírun ẹ lè máa nà lé lórí. wafarriqu bainahum fil madaji. Ẹ sì wá sóǹpinya láàrin ọkùnrin àtobìnrin
níbi ibùsùn wọn tí wọ́n bá ti ń pé ọmọ ọdún 10 kọ́lọ̀n kó bu gbogbo òbí kọ̀ọ̀kan láṣìírí kó gbà wá láàyè. So Islam ní ẹ̀sùn ìpínyà níbi kíni o níbi ibùsùn wọn. èyí tó kàn níbẹ̀ nínú àwọn ìwọ̀ òun náà ni ta'limuhu al-Qur'an. òbí gbọ́dọ̀ kọ́ ọmọ rẹ̀ ní al-Qur'an. ẹ wò lónìí síbẹ̀ ló ṣe rí mọ́ kálukú àti síjú síwèé yóò lọ wé yóò lọ gbá yóò lọ àwo ẹ wá dúró owó tà ń ná lórí ìwé. ǹjẹ́ kálukú mọ pàtàkì al-Qur'an ntí ó kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ayé àtàlìkíámà òní Qur'an àti wá gbẹ́ yìí pé béèyàn bá ti ké o ga o kò lè jẹ́yàn. kí ló sì fà á? àwọn àfáà náà dá sí àwọn àfáà wọ́n dá sí gan. ìbí a máa sọ kí ní kẹ pé gbogbo ẹ̀yin àbátẹ̀kẹ̀ máa ń ràn tẹ́kẹ̀ sáà máa halẹ̀ rọ́ lóde ẹ̀yin ẹ̀ béèrè lọ́wọ́ àwọn òbí àwọn ọmọ wálé mọ́ ẹ̀yin tí wọ́n dùn pé ẹ̀yin òbí ta ló fẹ́ kọ́ mọ́ àwọn dàbí mi nù yín. òbí kẹ̀kẹ́ ànáwọ̀ torí wọ́n wò kí tó máa wọn bá ka kí ó tán ṣé kóun náà wá yálà gbé báwọn fà rẹ̀ ṣe ń ṣe lójú agbo. wọn ò ní gbà ọ́ wọn ò bẹ́ lọ́n rẹ̀ kálukú fẹ́ kọ́ mọ́ wọn lọ Àbújá ọbẹ̀ kọ́ sígbà ọbẹ̀ kọ́ sàwò gbogbo wa sílé lọ. ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ní tí wọ́n rí ẹ wo bí àwọn yẹn ṣe ń jìyà nítorí ìwé tó wọ́n kàwé wọn ò ríṣẹ́ àmọ́ tó ń ti bẹ́ẹ̀ kálukú ṣàgbà pé ó ní hope ó sì ní future ǹjọ́ kan. so ilé kéw tá a yọ sẹ́yìn Ọlọ́run wa yọ àlùbáríkà kó ń bí ìwé. àwa tá à ń sọ̀rọ̀ ìbá ṣe kéré ń ta gbọ́njú bá ni pé school aláàárọ̀ school ọlọ́sàn ńlá wa gbọ́njú táwa náà sì kà tá a fi jáde primary 6. so àwọn èèyàn kan wà lọ́lọ́sàn àwa kan wà láàárọ̀. so àwa tá a lọ aláàárọ̀ á lọ lé kéw rọ̀lẹ́ àwọn tó wá lọ́sàn wọ́n ti lọ lé kéw àárọ̀ ẹ̀ẹ̀mejì nílé kéw nígbà náà àárọ̀ àti ìrọ̀lẹ́. ìgbà náà àwọn èèyàn ka form 4 Ọlọ́run fi àlùbáríkà sí wọ́n ń ríṣẹ́ nígbà táwa náà bàbàrà al-Qur'an. níjọ́ tí wàhálà ti dé bóyá 99 tí wọ́n ti ní ẹjẹ́ àwọn ọmọ ṣe lẹ́sìn ẹjẹ́ àjànpọ̀ kọ́mọ jáde láago 5 tí kálukú ti ń jáde láago 5 wọ́n kọ́ fìgbà kan mọ́ jáde láago 3 àwọn oníwọ̀n tó ṣe extra lesson nígbò. so ọ̀gọ̀rọ̀ àsìkò ọmọ wọn ti gbà ọ̀gọ̀rọ̀ ilé kí wàá parẹ́ ńrọ̀lẹ́ ilé kí ọ̀rọ̀lẹ́ wàá parẹ́. Ọlọ́run wàá wò kí a ọ̀dà sẹ́tẹ̀mí Ọlọ́run náà lẹ́ẹ̀ka kún ẹ sáà ń wò kí tẹ́ ẹ bá ti jẹ́ pé kí ó nìkan lẹ́ bá mọ̀ àbí tẹ́ ẹ bá ń lọ ilé kí ó. so n tí kálukú gbọ́ yìí ni pé ọmọ yẹn ọmọ tọrọ báárà ni kí ẹ dákọ̀ ẹ fún mi o ẹ̀yìn àti bá ń fi náà tẹ̀ náà lẹ́ o. so kálukú wá fàìdí àpá kéwòtì kálukú wa lọ mójútó ìwé. Ọlọ́run náà wà ní ó ti rí báwọn èmi náà wà yọ àlùbáríkà kó ń bi ìwé òun àwọn èèyàn máa kà ní kò ní ṣiṣẹ́. tí ìbá sì gbà táwọn gómìnà kan láwọn ilẹ̀ Yorùbá kan tí wọ́n dé àwọn èèyàn kàwé lọ láì ṣiṣẹ́ ṣùgbọ́n nígbà táwọn gómìnà ń dé wọn ò ká kò yẹ kéèyàn ká àwọn adúrú ìwé báyìí kọ́ mọ́ ríṣẹ́ ẹjẹ́ àkàdà lé wọn lọ́wọ́ wọ́n máa san kó ká wọn fún 10,000 naira àwọn ní tún ṣàánú ìwé díẹ̀ kọ́lọ̀ kó bá ní sí dáadáa fáwọn gómìnà náà. so àwọn èèyàn kàwé tí wọn ò ríṣẹ́ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ó sì tún gbà wípé bọ̀dà lágbẹ́dá tí ò ríṣẹ́ òun kádàrà rẹ̀ ni òun ó sì gbìyànjú ń tóun kálukú wa run tapá ti tán lé lórí àwa náwó ànára ẹjẹ́ àwọ̀ acceptances tí school kọ̀ọ̀kan sara institution school mi san 50,000 ní acceptance lásán pé ọmọ accept pé wọ́n mú mi ní school ó fẹ́ jowó ọpẹ́ gan kébí gbà téèyàn sọ pé mo dúpẹ́ so 50,000 yẹn àkáǹtì ibo la fẹ́ kọ́ sí ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ òbí ó fìnnú fídọ̀ yóò fi san kò sí ní tá a ṣe látòrí national primary school èyí tó kéré ọmọ ọmọ san bíi 7,000 6,000 láwọn èyí tó kéré bóyá tinú agboolé ok nígbà tó mọ wá ń san bá ẹ wá bí ìrọ̀wọ́ òbí ti ń sanwó pé èlò ní fi ránṣẹ́ sáàfà lóṣù tí a lè kí ó tẹ́ ni wọ́n mú wá padà kí lòbí ń sọ níbo lára kan náà sáàfà yín jẹ tí a ní ṣé bá a ṣe ń bi ìwé náà ẹ̀yin àfáà náà ẹ jẹ́ àpàkíyèsí ara wa ẹ̀yin náà contribute sí tọ́pọ̀lọpọ̀ fẹ́ fi kéwọ́ mọ̀
kí ló fà wọ́n ti sọ yín di afẹ́gbá alùmọ̀sẹ̀lẹ́sẹ̀ kìmàlímù àwọn Abdullahi ọ̀fẹ́ wálé kí ẹ wá gbé ọ̀dà ọ̀yà ó di wáì ọmọ wa máa sá fún wa. àwọn kan wà máa sọ pé Jésù ní ẹjọ́ ọmọdé wá sọ́dọ̀ òun sáré bí wọ́n á yẹ gbá sọ́mọ èké tí a ní rárá sallallahu alaihi wasallam. So nígbà tó o bá nà ẹ̀ ń tọ́ ọ nà yóò kórìíra rẹ kálukú wa ń bá a lọ bá wọn. ìwọ àfa torí ẹ bá pé tóbi bá pé ọ pé Màlímù Abdullahi ọ̀fẹ́ lọ lé kí ó ń sunkún ni ó wà ní à ẹ múra fún bẹ́ẹ̀ ṣe múra lọ fún skul àrọ̀ tó fi lọ. ṣé àwọn ọmọ náà fẹ́ lọ skul but wọ́n fún bóbò wọ́n fún ní pákéjì kan wọ́n tún gbé kan sí lọ ẹ̀yìn wọ́n tó bá fomi sí pé má bínú tó wá di lé kí ó tó wá fẹ́ lọ lé kí ó níbo lọ ń lọ kí ló wá fẹ́ change bàtà sí máa wọ̀nyún náà lọ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n kan ibi tọ́lọ́run máa wọ̀nyún náà lọ bẹ́ẹ̀ aṣọ ọ̀tọ̀ máa wọ̀nyún náà lọ bẹ́ẹ̀ láì wọ́sọ kan máa wọ̀nyún náà lọ bẹ́ẹ̀ àwa afitọ́lọ́run sẹ́yìn àwa wàtàyé mara. ومن قرأ القرآن نال كرامة وحافظه قد فاز فوزا عظيما وحافظه قد فاز فوزا عظيما. àwa sera wa o ibi tí yìí wà gan níbi alukur'an tá a bá ní pé ká kọ́ ọmọ wa ní kur'an ṣètùmọ̀ ń tà ń sọ ní pé kọ́ lọ jókòó ti sí àfa. ìjókòó yẹn tí kálukú ń rí i pé àwọn àfọ́mọ̀ kan náà ń contribute sí òbí ọmọ alákọ̀wé jẹ́jẹ́ so odidi alákọ̀wé tó fẹ́ kọ́ mọ̀ wọ́n lẹ́kọ̀ọ́ ẹ̀sìn yóò àmọ́ òkè ṣé tó bá parí kí ó ṣé Màlímù ṣe ń jókòó yìí tí ẹ bá wọn yẹn ṣàdúrà káàkiri ọmọ tó ní kó wá jókòó rú rẹ̀ àwọn èèyàn rà fà sí ẹni tó ṣe é mú yẹn gàn láwùjọ wọn kẹkẹ ẹ ṣàfihàn aládùn abẹrẹ ara àfààní kó pákéjì rẹ kó jẹ káyọ rí i pé ìjẹ kí ó yan ọ̀sọ̀yàn dálágbé kọ̀sọ̀yàn dákú rẹ tẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú káàfáà náà ò ní sẹ́tọ́ sọ́lídì lọ́wọ́ tó bá ti ní lọ́wọ́ ni la fi máa ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún ibi tọ́lọ́ ní káwọ̀ ọ̀yá sí ìyí òmàdùlẹ̀ arọ́bí ilé kí ó náà ọlọ́mọdé ọ̀bàjẹ́ láìláì kọ́mọ ó tó jáde ní òun ó ti expose yẹ pé ó ní ọ̀nà tọ́tọ́ ni kálukú ọ̀jáde ń bá dílé lárúbá lọ kó rí lọ ẹni tí ó bá rí lọ kó rẹ lọ ilẹ̀ Yorùbá yóò ti ṣẹ̀zámù yóò ti ṣègbà yóò ti ṣàwo àti ilé wọ́ skul kò ní nílà níbo ló ti fẹ́ jókòó ti jálábì níbo ló ti fẹ́ jókòó irọ́ kẹkalẹ̀ so ìmáàsí nkẹ́yẹ ń lé àwọn èèyàn sákò nídìí kéw kíá ń bàbá parí tán ṣé kò náà máa sun rárá lójú agbo ni so ẹ jẹ́ ká pìrìsẹ́ǹtì kí òun yẹn dáadáa pé kò sí ní téèyàn ò lè fi ṣe láyé ẹ̀kọ́ ni ẹ̀yin òbí ẹ jẹ́ ká náwó sídìí ìtọ́lọ́run látara pé ọ̀gọ̀rọ̀ lé kí ó ló ti kú tán o kí la ṣe fún wọn ẹ wò wọn ó pe PTA meeting ní sùkúù ọmọ tí ò tó nǹkan àádì fún àáfún ní nǹkan síbẹ̀ ńlá ṣe ń ṣe léèké ó ṣebí máa wọ́ lọ ni máa wọ́ lọ ọlọ́nà wa ń wò wá ràn àlùbárí kò sì mọ kó òbí tẹ̀ ń ṣe díẹ̀díẹ̀ ẹ jẹ́ á gbìyànjú ká gbìyànjú àfà torí owó wàlímọ̀ ẹ̀rọ ọ̀sẹ̀ ọmọ ọlọ́mọ tó àtàmẹ́yẹ àwọn nǹkan míì arákùnrin kan ọkùnrin kan wá bá ó ní ìwọ arákùnrin ọmọ òun ọmọ náà à ń pẹ́ ní ẹni àbí Yahya ọlọ́mọ òun mọ̀ náà ó fi àjẹngiri tó gbé ń síta tó ṣègi fóun ẹni bá ní subhanallah mímọ́ ọlọ́run ọba àlekíọ́lá ọmọ olùbàbẹ́ oníbẹ̀ ni ọ̀nà òun o ní ti nínà ẹni ẹ wá béèrè àfa wọn béèrè pé ali alamtahul adab wal ilm sọ ọkọ lẹ́kọ̀ọ́ yá ayé àtìmọ̀ sọ ọkọ sọ fún lẹ́kọ̀ọ́ onírara o ǹjọ́ ọkọ ń kúra ní onírara iṣẹ́ òní ń ṣe ọlágbẹ́ ni ìwọ ló ti báyé rẹ̀ jẹ́ ẹ̀ ní tá a fà sọnù
ti bá yé ẹ̀jẹ̀ ọ̀kọ́ ní Quran bọ́n bá kẹ́kọ̀ọ́ Quran yóò mọ ìwọ̀ tó yẹ kó ṣe fóbì títòbí là ń sọ lọ́wọ́ ẹ̀ á sọ tí ọmọ náà gbọ́dọ̀ ṣe fóbì rẹ̀ tó mọ́ bá mọ àlùkùránì yẹn jú gbogbo bí ó ṣe lu ayé rẹ̀ pátá òun ni wọ́n bá ṣàlàyé bẹ́ẹ̀ ó ti kọ́ sọ̀rọ̀ fi jẹ́ yí pé jàmáà ẹ jẹ́ ká ká ọmọ wa lẹ́kọ̀ọ́ kì í ṣe pé ọmọ mùsùlùmí láàmú wa bá ń bi títí ń dalẹ̀ ẹrú kí là ń bímọ sí ẹ jẹ́ ká tọ́ wọn ká kọ́ wọn so ìwọ ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ní tá a sọ èyí tó wá kàn nínú àwọn ìwọ lẹ́yìn ìgbà tí a bá ti kọ́ ọmọ ní alukur'ani tán àwọn àfẹ́sìn wọ́n jẹ́ kó yíwa yí ké arifku bihim wa husnu suhbatihim wa du'ahu lahum ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ ká máa ṣàdúrà fún wọn pé kọ́lọ́n jẹ́ wọn ní ọjọ́ ọ̀la ọ̀ràn yìí òbí ni o ẹwà nàbí Ibrahimu bọ́lá máa ti sọ̀rọ̀ nǹkan báyìí yóò ní wà mí ń dúró ìyá tì ìwọ láwọn ọ̀rọ̀mọdọ́mọ mi má jẹ́ kí waste product ọwọ́ àna wọn sẹ́wọ̀n Yorùbá ní kò sí báyìí sórí ajá tá à ní porí tá à sì porí ajá jáde tá à ní porí kòkó tá a fi sè é mọ̀ ní ọmọ lágbájá nù òní fọ́lé ẹ jẹ́ ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá wọn lò kọ́ mọ́ jẹ́ pé líle wa ni ó lé wọn lọ dẹ́ hànà ọ̀ràn yìí òbí ni ọgbà yìí kọ́ ọ fẹ́ jèrè ẹ̀mí rẹ̀ ni ọ fẹ́ sọ di ẹni ìyọ́nú Ọlọ́run so inú rẹ̀ inú àwọn ìwọ̀ èyí tó jẹ́ wípé ọrùn òbí ló wà òun náà ni an-nafaqatu alayhim ìmọ̀ náà ń tọ́lọ̀ ń fún wa fún àwọn ọmọ ẹ̀ ọ̀ràn yìí òbí ni ó ìwọ ló tọ́jú ọmọ tó wájú mú wá tọ́ wáyé o kì í jẹ́ yí pé àmọ́ wa ni ẹwà o ayé táyà o tá a wà yìí kálukú ọgbà sọ́gbà rẹ̀ ni o kọ́mọ gan tó jogún òun ó ti jọgbọ̀n oníkọ́mọ tó jogún ó ti jẹ 30 10 tó wà nílẹ̀ láàrin 20 àti 30 gbèsè lọ jẹun gbèsè lọ fẹ́ fílẹ̀ fọmọ ìdààmú dààbò lọ fẹ́ fílẹ̀ fọmọ rárá o a náwó láwọn ọmọ ẹ̀ lórí a máa náwó lẹ́nu lórí ẹ̀kọ́ tó yè koro bá a ṣe lákọ̀ wọn lẹ́kọ̀ọ́ Al-Qur'ani yẹn ìyẹn ò ní kọ́ dí wa láti kọ́ wọn lẹ́kọ̀ọ́ tayé kájọ káwé ìwé ìsàràmù nínú ẹ̀sìn Islam tí a ṣùgbọ́n ó a lè torí pé a fẹ́ kàwé káwá dó lórí ibú ara a kàwé wọn a sì sórí ire bọ̀ ń bẹ̀ ṣùgbọ́n Qur'an ní ká kọ́ gbé wájú gẹ́gẹ́ bá a ti sọ ìmọ̀ tọ́lọ́ ní ká kọ́ gbé wájú gbogbo ilé ike ó tó kú ẹ̀yin tẹ́ ẹ ló lọ ẹ̀jì padà ẹ̀jì ẹ ṣe nǹkan síbẹ̀ àwọn ọmọ pọ̀ wá padà ẹ̀ há nǹkan fáwọn ọmọ ẹ̀ ń fún lóúnjẹ ẹ̀ ń ṣe gbá gbogbo àwọn nǹkan náà ni ó pèrò wá sílé kí ó táwọn yóò fi mọ̀ ẹlẹ́ẹ̀kọkànlá àbí ẹlẹ́ẹ̀kejìlá tá à ń sọ yẹ pé ká náwó lé wọn lórí ànábì ní káfà abilimari ithman ó ti tó fún ọmọ nìyàn ní ẹ̀ṣẹ̀ ó ti tó fún ní ẹ̀ṣẹ̀ òun náà ni pé à ń yùdọ̀ yẹ a man yakut àwọn tó yẹ kó fún lówó tí ó yẹ kó máa tọ́jú kó wá ara wọn láre kó fojú wọn ráre kó wọn tọ́jú wọn nǹkan bá gbèsè ayé tiẹ̀ káàkiri ànábì ní ẹrù ẹ̀ṣẹ̀ ní o ẹrù ẹ̀ṣẹ̀ ńlá òun lélẹ̀ so ẹ jẹ́ ká gbìyànjú ká tọ́ àwọn ọmọ wa ká kọ́ wọn ká sì náwó lé wọn lórí eléyìí òun ni tí Islam sọ a máa wá gbìyànjú ọlá parí abala ìwọ̀ òbí àárọ̀ aṣọ kékeré tó kù lọ́la a sì fàyè gba ìbéèrè so inshallah ta'ala tó wá di lọ́la ká tó bọ́ síbi tí ọmọ náà wàá ṣe padà sóbì rẹ̀ a ti bẹ̀rẹ̀ wọn ní ká tọ́jú rẹ̀ ká máa ṣe gbá máa ṣàwọ́ báwọn títí lórí àlọ́kọ àfẹ̀yàwó òbí ò tí ì jáwọ́ o tọ́rọ́dọ̀ òbí náà wọ́n ń bọ̀ so gbogbo nǹkan yìí ńlá fi mójútó àwọn ọmọ wa àfààní Ọlọ́run àfibẹ̀ lọ́run nítorí pé a tètè fẹ́ close ní ìdájí tòní
àfààní ọlọ́run àfibẹ̀ lọ́run èyí tá a gbọ́ ọlọ́mọ sí ń balẹ̀jọ àbúrú fún wa kọ́lọ́n kọ́ ládọ́ kan so rẹ̀ kọ́kọ́ lágbóná ńlá ilà ilà àwọn èèyàn wa ní iléeṣẹ́ Almaroof Olúyọ̀lé ajé àwọn múra so àwọn báàjì míì wọ́n ti gbéra lọ sí múra ní àná ọlọ́ọ̀bà àlekọ́lá bá ní sọ wọn lọ láyọ̀ àtàlàáfíà bó sọ wọn lọ ọlọ́ọ̀bà ní jẹ́ wọn padà sí Nàìjíríà láyọ̀ àtàlàáfíà àwọn báàjì kó kú náà àánú tó gbéra insha Allah kọ́nọ̀bà àlekọ́lá kó sí ní ìrọ̀rùn ájì náà bọ́lọ̀ ń ṣe bá ní ṣe múra ní rọrùn ó ti hàn yín pé ájì náà ti di rọrùn náà nù kálukú ọ̀tá páì má wò pé ìyẹn dúró wo ájì ti di rọrùn pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́n ọlọ́mọdé òfò wa ru la haula wala quwwata illa billahil azim. Ramadana mẹ́wàá èyí tó kọjá. Ramadana mẹ́wàá èyí tó kọjá. Adúpẹ́ fọ́lọ́run kó ṣojú wa. Adúpẹ́ fọ́lọ́run kó ṣojú wa. Ramadana mẹ́wàá ẹlẹ́kejì. Ramadana mẹ́wàá ẹlẹ́kejì. À ń bẹ̀bẹ̀ jẹ́ kó ṣojú wa. Bẹ̀bẹ̀ jẹ́ kó ṣojú wa. Alhamdulillahi rabbil alamin. Kò ní jí báyìí lórí ètò yẹn tó Al-Basira àwa tí a jọ kópa lórí ètò fún ti àsìkò tá a wà fún Yusuf Adédoyin Ajánásì àjẹwàmbí ni àwọn sars wa tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ látẹ̀kan náà ní Fadilatu Sheikh Alhaji Suleiman Buni Ibrahim Abi Ibrahim Ẹ̀sà Òkè tá bá ní ìbéèrè kan àbí kejì lẹ́yìn ètò ẹ jẹ́ ká pọ̀n sí rẹ̀ bá ní sọ̀rọ̀ yìí 070106439 ká gbọ́ lẹ́ẹ̀kan sí 070106439 olùdarí ètò náà ní Afárí Diwanullahi Muhammad Jami aka mẹ́jọ bàjẹ́ oníwàkà súnà ìpàdé tó di ìdajì ọ̀la.